Yayorùbá TV ìkànnì tó sojú ọmọ kóòtù òjìire. Efcc gbé Ifeanyi Okowa gómìnà Àná ní dẹ́tà lórí ẹ̀sùn lílo 40 bílíọ̀nù náírà láti ra afẹ́fẹ́ gáàsì àtàwọn ẹ̀sùn míì. Àjọ tó ń gbé ogun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà EFCC wọ́n ti mú gómìnà Àná ní ìpínlẹ̀ Delta Ifeanyi Okowa fún ẹ̀sùn wípé ó mà ṣe owó tó tó 1.3 trillion naira tó jẹ́ owó ìlú mọ̀kùmọ̀kù láàrin ọdún 2015 sí 2023. Ọjọ́ Ajé Monday ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún 2024 ni ọwọ́ mà tẹ Okowa nílùú Port Harcourt ní ìpínlẹ̀ ti Rivers nígbà tí ó farahàn fún ara rẹ̀ ní ọ́fíìsì EFCC lẹ́yìn tí wọ́n ránṣẹ́ pé ẹ̀sùn tí wọ́n fi kan Okowa ni ó mà dá lórí bí ó ṣe kùnà láti ṣàlàyé bó ṣe ná owó tó tó 40 bílíọ̀nù náírà tó ní òun fi ra afẹ́fẹ́ gáàsì. Bákan náà ó ní wọ́n tún fi ẹ̀sùn kan Okowa pé ó ra ìpín ìdókòwò tó tó 40 bílíọ̀nù náírà ní àwọn iléeṣẹ́ ìfowópamọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Okowa sùn ọ́fíìsì EFCC mọ́jú nílùú Port Harcourt. Bẹ́ẹ̀ bá gbàgbé, Okowa ní igbákejì olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ní ọdún 2023. Okowa kọ́ ni gómìnà náà àkọ́kọ́ tí yóò wọ gàù àjọ EFCC lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọdún 2018. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì náà ó dèrò ọ́fíìsì EFCC fún ẹ̀sùn ìwà ìbàjẹ́ lórí ìrànràn tí ọ̀rọ̀ náà ti dé ilé ẹjọ́ o ní ọdún 2022. Gómìnà Àná ní ìpínlẹ̀ ti Anambra Willing Obiano òun náà dèrò àtìmọ́lé EFCC lẹ́yìn tó gbé ìjọba sílẹ̀ fún gómìnà Charles Soludo. Bákan náà gómìnà Abdulfatai Ahmed ti ìpínlẹ̀ Kwara ó mà jẹ́jọ́ lọ́wọ́ báyìí ní ilé ẹjọ́ lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú mákúmákú lásìkò tó jẹ gómìnà ìpínlẹ̀ Kwara. Àdúàgbà Olúwatóyìn lóníròyìn yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.